Ìjà ńlá ló ń jábọ̀ yìí. Òṣèrébìnrin tí gbogbo wa mọ̀ sí LIZZY DASILVA ó mà ti jáde láti wá gbá actress Lizzy Anjorin ní gbólóhùn ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí ẹ sì máa gbọ́ látẹnuwà nǹkan tí arábìnrin tí gbogbo wa mọ̀ sí LIZZY DASILVA tí ó sọ sí Lizzy Anjorin. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa, ṣàdédé ni arábìnrin òṣèrébìnrin tí gbogbo wa mọ̀ sí LIZZY DASILVA ó jáde láti wá sọ̀rọ̀ nípa gbogbo awuyewuye tó ń lọ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ní wípé gbogbo ariwo àti ring light èyí tí Lizzy Anjorin gbé jáde wípé òun kọ́ ló lè ṣe o, wípé tó bá mọ̀ wípé òun ṣe tán láti jà tí ó fẹ́ já ìjà náà kárakára kí àwọn èèyàn mọ̀ wípé tọ̀ ó ṣe tán láti jà wípé kí ó mú location o. Ẹnikẹ́ni tí ó bá wá ń bájà nínú wọn kí wọ́n múra wọn kí wọ́n lura wọn mọ́bẹ̀ dáadáa, wípé tó bá dá lójú tó sì mọ̀ pé ìjà tí òun jà òun ò jàjà ibi, wípé kí ó mú location tàbí kí wọ́n má tiẹ̀ mú location níbi kankan tí wọ́n bá ti pàdé ara wọn, kí wọ́n lura wọn lálùbàjẹ́, kí wọ́n lura wọn lálùṣeléṣe o, kí wọ́n lè mọ ẹni tí ó lè jà tàbí ẹni tí kò lè jà, nítorí gbogbo bí ó ṣe ń jáde tó ń pariwo tó ń sẹ́ẹ̀tì ring light wípé ó ti sún àwọn o, gbogbo rẹ̀ ó ti tojú sún àwọn. Ṣùgbọ́n ní báyìí o, tó bá mọ̀ wípé òun tó jàjà tó sì mọ̀ wípé ọmọ ọkọ ni òun bóun ṣe sọ wípé kí ó mú location tàbí kí ó máa gbìyànjú láti jáde lóòrèkóòrè, nítorí wípé ibi tí òun àti ẹni tí ó bá ń bájà bá ti pàdé kí wọ́n rí wípé wọ́n lura wọn ní àlùbọ́lẹ̀ kan, lura wọn lálùṣeléṣe, kí wọ́n wá tìdí èyí mọ ẹni tí ó lè jà àbí ẹni tí ò lè jà, nítorí ó ti sún àwọn òwò ṣe ń jáde láti wá máa pariwo lójoojúmọ́ wípé ẹnu ò lè ṣe o, ring light tó sì ń gbé kiri kọ́ ló lè ṣe é. Fún ìdí èyí kó gbìyànjú láti jáde, kò bá jẹ́ bí pátí lo àti ẹni tó bá ń bájà ti pàdé kí wọ́n lura wọn mọ́bẹ̀, tó bá jẹ́ inú aeroplane ni wípé kí wọ́n lura wọn mọ́bẹ̀, tó bá sì jẹ́ àárín ọjà ni wọ́n ti pàdé. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí gbogbo wa mọ̀ sí LIZZY DASILVA ó ní wípé kí Lizzy Anjorin gbìyànjú láti ta sí ẹni náà kí wọ́n lè lura wọn ní àlùbọ́lẹ̀, nítorí bí ó ṣe ń jáde láti wá pariwo lójoojúmọ́ tí kò sí ẹnikẹ́ni tó fún ní èsì, ó ti tojú sún àwọn o. Ariwo lásán àti ring light ò ní àwọn ń rí. Ṣùgbọ́n ní báyìí o, ó ti tó gẹ́ o, kí wọ́n gbìyànjú láti jáde ibikíbi tí wọ́n bá ti pàdé ara wọn, kí wọ́n lu ara wọn, kí wọ́n fìṣẹ́ fọ́ ojú ara wọn. Ìdí èyí ni àwọn fi mọ̀ ẹni tí ó lè jà àti ẹni tí ò lè jà, ibi tí àwọn ó ti mọ ẹni tó jẹ̀bi àti ẹni tí kò jẹ̀bi, wípé kó yé máa pariwo ní orí ayélujára mọ́ ò, nítorí ariwo tí ó ń pa kiri àti ring light tí ó ń sẹ́ẹ̀tì lójoojúmọ́ ó ń disturb àwọn, bẹ́ẹ̀ sì ni ó ń distract àwọn, ó fi ń affect business àwọn tí ó fẹ́ ta ọjà. Mú tó bá mọ̀ wípé òun fẹ́ ja ìjà yìí kí àwọn èèyàn mọ̀ wípé nǹkan tí wọ́n ṣe fún kò dá lótìtọ́ àti lódodo. Ibikíbi tí òun àti ẹni tó bá ń bájà, kò bá jẹ́ Ìyábọ̀ Òjó, Mercy Aigbe ní, Daya Musa ni tàbí Fúnkẹ́ Akíndélé, bó sì jẹ́ Fọlá Tinúbú, ẹnikẹ́ni tí ó bá mọ̀ wípé òun bájà ibi tó bá ti pàdé ẹni náà kó ta sí ẹni náà o, kí wọ́n bá lè lura wọn ní àlùbọ́lẹ̀. Ẹ̀yin èèyàn wa, èyí mà ní àwọn ọ̀rọ̀ yìí tí òṣèrébìnrin LIZZY DASILVA tí ó wá sọ jáde o. Ó ní wípé ìjà ariwo orí social media ó ti sún àwọn ní báyìí, ìjà ojúkorojú kí wọ́n lura wọn o nìkan ló lè ṣe o. Tó ẹ̀yin èèyàn wa, bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ tí LIZZY DASILVA bá sọ sí Lizzy Anjorin tàbí nígbà tí Lizzy Anjorin bá fún ní èsì ọ̀rọ̀ rẹ̀, a ó tún máa mú wá sétí ìgbọ̀nyín. Tó bá rí bákan náà, ẹ tẹ subscribe button. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire, ó dàbọ̀.